the operatives from the Efcc have gone about it, and then also with the resistance that coming from the governor, former governor, it definitely creates an environment for chaos like we are seeing right now. Hello. Òdòdó takùn wálẹ̀ o. Àlùjọ̀njọ̀n kí jọ̀n. Òdòdó takùn wálẹ̀ o. Àlùjọ̀njọ̀n kí jọ̀n. Òdòdó wá gbé mi sá lọ. Àlùjọ̀njọ̀n kí jọ̀n. EFCC ti lé mi ká. Àlùjọ̀njọ̀n Mo kí ní jọ̀n. EFCC pàgbó yí mi ká. Àlùjọ̀njọ̀n kí jọ̀n. Mọ́tàn kó wá ìyẹn lé nígbà. Àlùjọ̀njọ̀n kí Ojú jọ̀n. wọn ń tanná bíi ti kìnìún. Àlùjọ̀njọ̀n A kí kì í jọ̀n. sá fógun nílé Bello. Àlùjọ̀njọ̀n kí jọ̀n. Èyí kà mí láyà o. Àlùjọ̀njọ̀n kí jọ̀n. Bọ́mọdé bá débi ẹ̀rù máa bà á. Àlùjọ̀njọ̀n kí jọ̀n. White lion wádìí timid lion o. Àlùjọ̀njọ̀n kí jọ̀n. Òdòdó takùn wálẹ̀ o. Àlùjọ̀njọ̀n kí jọ̀n. Òdòdó takùn wálẹ̀ o. Àlùjọ̀njọ̀n kí Kí jọ̀n. wọ́n rí mi mú ẹ̀wọ̀n ló dà yẹn. Àlùjọ̀njọ̀n kí Kí ni jọ̀n. ká ti gbọ́ kó dìde àyà. Àlùjọ̀njọ̀n Lóko kí máa jọ̀n. mú sọ́wọ́ ìtìjú nìyẹn. Àlùjọ̀njọ̀n kí jọ̀n. Bójú bá tì ní ojú tọrẹ́ mi. Àlùjọ̀njọ̀n kí Wọ́n á ní jọ̀n. kíláàsì tí lè fi jóná. Àlùjọ̀njọ̀n kí Ohun tó jọ̀n. bá bójú ìyẹn á bá mú. Àlùjọ̀njọ̀n Bí kí a bá jọ̀n. fa gbòrògbòrò wá fa gbó. Àlùjọ̀njọ̀n kí Òdòdó jọ̀n. ṣe kíyá kọ́wọ́ tó bá mi o. Àlùjọ̀njọ̀n kí Imú jọ̀n. ní tirẹ̀ ló lè yọ mí. Àlùjọ̀njọ̀n kí jọ̀n. Òdòdó takùn wálẹ̀ o. Àlùjọ̀njọ̀n kí jọ̀n. Òdòdó wá gbé mi sá lọ. Àlùjọ̀njọ̀n kí jọ̀n. Òdòdó wáṣẹ ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ mi. Àlùjọ̀njọ̀n kí jọ̀n. Àlùjọ̀njọ̀n